ayédáwá kìlá wá ṣe láyé rí sáwáyé àwa jẹ lásán ẹjẹ máa bira wa léèrè sáwáyé àwa mú lásán ẹjẹ máa bira wa léèrè sáwáyé àwa ṣe bẹbẹ ìtì lásán ẹjẹ máa bira wa léèrè sáwáyé àwa la ilaha illallah ẹlòmíì dédé tọ́ ní wàrà láyé kò rí iná ọ̀sùnkùn kò láyé máa baba ṣe wà lẹ́bà rahimahullah dédé tọ́ ní kí wàrà láyé ni wọ́n wàrà. إن صلاتي يوم لا يومين بنت طلب نموانا ẹwọ ṣé wùsáàsì wà ní ìyọrọ. ọ̀sán ẹ bá gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà. ẹ gbọ́dọ̀ tóbi dáadáa. kọ́lá àwọn tí wọ́n ní àgbà bá buhari sáré kan ó tiẹ̀ lè gbọ́dọ̀ tóbi dáadáa. Sheikh Bukari bá ní mọ̀ ni gbogbo wa lágbàdùn wọn láàyè nílé yìí ẹ̀yin náà wọ́n pàdé àlọ́ sàlà ọlọ́run níjọ́ bàjẹ́ ẹ lápẹ́ máa bọ̀ báyìí gbogbo jama ẹ náwó sí gbogbo jama ní kì í ẹ máa bọ̀ ẹ máa sọ yín pé ṣéwù jama fẹ́ ní ẹ̀ tí máa ń sọ wọ́n wọn ní aleykum salaam ẹ bá ń gbọ́dọ̀ tóbi lẹ́ẹ̀kan náà ń bọ̀ wá sórí kíkí wọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والفاتح بالصراط الأسود والهادي والهدي والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم أنك آمين أنك آمين أبا شيخ هاشم المسباكو أبا فاطمة عبد الرسول أبا بدون بركة المسبا بنوا أبا أبا فاوالي كالباتا لا يدري كسي لا تقول بابا المستجاب تيتي بابا ولوازيوني بابا شيخ أتبا بابا شيخ سليمان wa balaba ọlọmọsà ìdíkàlẹ wọn bẹ ọlọmọsà wọn la ilaha illallah èyí tó à ń ṣe yìí ọlọmọsà ìdíkàsọ ọ̀pọ̀lọpọ̀ ọdún gbogbo àwọn ọmọ ní ọlọmọsà ìdí wọn ní àlùbáríkà ọlọmọsà wọn la ilaha illallah kíní kékeré tí mo kọ yìí ọlọmọ ọlọmọsà wọn la ilaha illallah ọlọmọsà ìṣe pẹ̀lú ọlọmọsà wọn la ilaha illallah bismillahir rahmanir rahim a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. الحمد لله رب الخلائق أجمعين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فكتبنا هذه قصيدة صغيرة لنمدح ونشكر الشيخ الجليل الأجل الكبير العظيم الأعظم المتفنن عبد الرحمن صلاح الدين بخاري الثاني حفظكم الله تعالى آمين. لما دعوناكم وتستجبنا لك الفضل لك الفضل كما قال الحكيم من الحكام الدنيا إن دعونا فأجبنا لك الفضل علينا إن دعونا فأجبنا لك الفضل علينا إن دعونا فأبينا رجع الفضل علينا مفعلة فعول الله مفعلة فعول مفعلة فعول ألا لا إله إلا الله محمد يا رسول الله يا الله ألا لا إله إلا الله محمد يا رسول الله
Alákùnrin mi ní ṣàwárò ọlọ́rin ní ẹni abírin eré ìrù bí tàwákọ́ o àwọn arìnrìn ọ̀pọ̀lọpọ̀ ogun àlọ́ káwọn gbé àlọ́ mo kí ọ̀rọ̀ wa oníwàásí tèmi àrùnfọ̀mọ̀lọ̀ ẹ̀yà pariwo ṣéwù tí n bá lẹ́gbọ̀n mi náà ni ọtún bẹ́ẹ̀ tí n bá láàfáà mi ọtún bẹ́ẹ̀ méjèèjì náà ni jẹ́ ọ̀rọ̀ wọn àwọn ni wọ́n jáwọ́ lọ lé kí wọ́n bá torí kéwúké abawa alamasa jẹ wọlẹmi alamẹbi wọn ju Ọlọ́run akpara sibu akpara sigba ọlọmọdé ó kàn yín ayé ti mọ yín wọn jẹ kpara wọn jẹ nàkírà mọ alayé tó bí alùpùpù hàn abawa tí mo fi tọwọtọwọ kọ wọn fadilatu Sheikh Alhaj al-Imam Abdulrahman Salahuddin adamallahu ayatahu alamasa jẹ alùpùpù Bukhari sani wa ilal aman. Insha Allah ẹni Ọlọ́run bá fún ní kàràmà nínú ilé tó sì tún fún ní kàràmà mọ́tò ní bí ò bá wá fowó pẹ̀lú ẹ̀fún bí ìgbà tọ́lọ́run fẹ́ fàyè ìdààmú ẹni Rabbil alamin ọba adániwáyé dákun máa fàyè ìdààmú yìí dákun máa fàyè ìdààmú yìí dákun máa fàyè ìdààmú yìí. Takuma fàyèga. Láhàúlà wà láàkú wọ́tà. Ebi àwọn afáwà tí wọ́n wọlé ọlọ́mọsá jẹ́mi lógún. Lọ́dún mi wá ju ọlọ́run. Àwọn afáà sòrò sẹ̀. Ẹ kẹ̀lé pé wọ́n wà nù kinu lórí omi. Yóò sì máa lọ kò sí ní dírẹ́fà. Àwọn afáà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Kò sínú àwọn afáà bí o. Gbogbo ẹgbẹ́ta àbúrò ní kẹ̀yìn. Bí wọ́n kí bàbá ní ọlọ́mọdá. Àbáwá ọlọ́run ní yẹ́ ṣìrìn. Bẹ́ẹ̀ tí ń sàárò sí lápò ẹ̀ máa lówó sí ni ẹ̀ ní gbẹni àná bí yẹn bá ti ń ná ló mọ̀ rí sí bí yẹn sì kó lé tí ò ná kò ní kó pọ̀ sí ẹ̀yin wá ní wọ́n pè é lọ́tún wọ́n pè é lọ́sí Ọlọ́run jẹ́ ó máa pọ̀ sí ẹ̀ ní gbọ́mọ sí ẹ̀ ní gbéyàwó sí o ẹ̀ ní kú lẹ́mí aládùúgbò wájú Ọlọ́run la hawla wala quwwata nínú àtẹnà fún bàbá náà bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar لسه كانوا نقول بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم أنا العبد الذي كذب الذنوب وصدت العمل أن يتوب أنا العبد الذي على أذينا على زلتك لكاكاي أنا العبد
السكين من الخطايا وقد أقبلت التمس الطبيبا أنا الدجال كردت آدم ومت على الوفاء به قدوبا فيا سفا على أمي لقد ولم أكسب إلا الذنوب يا طالب العلم والإسلام سلهما فإذا من الأصل رجال تزدهر آمين. هذه الزيارة والمغز التي أملت قد بصر عليهم بما لا يدرك البصر آمين. أبقاك ربي للإسلام تقدمه دوما وبالحق على الأعداء تنتظر القاطع. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. نور النجاة ẹja wà nípa lọ́lọ́ ọ̀rọ̀ mi ò sí ní pọ̀ kí nìdí tọ́rọ̀ mi ò fi ní pọ̀ àsìkò ti dájọ́ àwọn àfáà wọ́n sì ní díkùn màkà yẹ́dùn إلى ذيك المكان àsìkò tí wá dájọ́ wa báwọn lápapọ̀ ìwà yìí ẹjẹ́ àjọ wílẹ̀ kan náà pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin ẹni ọlọ́run bá ṣoore mú nìkan ni kó kú jẹ dáadáa. alhamdulillahi rabbil alamin. ìgbọ́n wà láti ọlọ́mọdáyà ni. alhamdulillahi rabbil alamin. ẹni ọlọ́run bá ṣoore mú kó kú jẹ dáadáa. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. آمين. آمين. إلى tó wáyé ìbò sí àmín lẹ́ẹ̀kan náà. آمين. àmín lẹ́ẹ̀kan náà. آمين. ẹ wá wí kẹta dáadáa. آمين. ọlọ́run báwa sàlékún kẹfà ní Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run sàlékún kẹfà ní Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run wọlé àtànẹ́bí tá a ṣàdúrà fún. bàbá alágége Sheikhana Adam Abdallah Al-Ilori. radiyallahu ta'ala anhu. àléyàn wí dáadáa. radiyallahu ta'ala anhu. ọlọ́run sàlékún kẹwọn. آمين. aláyàgbà Sheikhana Kamalu bí ọlọ́mọ wa sàlékún kẹwọn. آمين. oníwàásí àgbáyé ọlọ́mọ wa kẹwọn. آمين. bàbá oníyangi ọlọ́mọ wa kẹwọn. آمين. Sheikh Yusuf Adéwì ọlọ́mọ wa kẹwọn. آمين. bàbá wọn Láwùmí ọlọ́mọ wa kẹwọn. آمين. kárí gbogbo àwọn àfa àwọn tá a rántí ní Sheikh Shazali rahimahullah. bàbá wọn Sheikh Abdullahi Salati. ridwanullahi alayhi. kárí gbogbo àwọn àgbàlagbà ni wọ́n ti lọ salihin mọ̀tẹ́kì kólúwàláwù kan gbogbo ẹ̀ tó bá máa ké ọlọ́mọ kí àwọn tiwa náà. bismillahir rahmanir rahim. qul huwallahu ahad. Allahu samad. lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. ọwọ́ abẹ́rẹ́ látòrí
bàbá wa mùdírì mẹ́tíkàsì tòní. Hafizahullah. ọlọ́run wọ́n kàn wá lárúkọ ọlọ́run. Amina. ọlá Qur'anul Azim. Amina. káàrí gbogbo àwọn àbá àpáta. Àmín. ọlọ́run wa ṣíbẹ̀ fún wọn. Amina. àbájáde. Anakullah. ẹni ọ̀rọ̀ bá ń dùn. bàbá wa Shehu Sugar. ń bọ̀ wá kí dáadáa o. ìjọ mi mo wá ibẹ̀ yìí tí ń tọrọ ní ẹwà fàyè tí ń rẹ̀ ẹ́ hàn ó wá kéde tí ó ṣe ní ìdára yóò kú báyìí. ìjòkólẹ̀ ta ìjòkó yìí káàrin wa ò mọ rírì rẹ̀ wọ́n á mọ pàtàkì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ mi ń ṣe yọ̀bọ̀ yọ̀bọ̀ báyìí. àwọn kírísítẹ́nì nu láti àárọ̀ wọ́n ti wà mí táwọn wọ́n ṣe di alẹ́ nù. wọ́n máa pariwo Jésù wọn dalẹ́ni ọlọ́lá bẹ́ẹ̀ ni wọ́n bá wọn. oníkálukú wa fókọ̀sì pásítọ̀ wọn ó nígbà pásítọ̀ bá yọ̀ǹda wọn. àwọn mùsùlùmí jọ̀lì kìyàmà kárí wa ibi tá bára wọn ọlọ́run nìkan ní òye inú mọ́sálásí gan ẹni ó tò lẹ́yìn ìmáàmù ṣé bẹ́ẹ̀ pè ní sẹ́gun ìmáàmù níwájú ìmáàmù òsì mà òun wá múra gẹ́gẹ́gẹ́ alhamdulilayi láàbẹ̀ fún mi olórí kò ní wí jáde. àníyàn wẹ̀ dábà da sáwọn aṣáájú wa láwọn tá a jẹ́ mùsùlùmí. àmọ́ ẹ̀yin àfa tá a bá ní kàlẹ̀ yìí àfa mi gbogbo yín so èmi jọmọ kí n fẹ́ yìí. bàbá wa Al-Mustajab mo kì í púpọ̀. Adamallahu wa yatahu. ẹ má bínú àwọn kẹlẹ ní sunna nabi ma oyi kò yí àbá yìí ó sì yé mi. Naam. fal ayman walaw kana Abubakar fil yusra. àmọ́ tó jẹ́ kí bàbá wa Al-Mustajab ní pé èyí ti rí aṣáájú láyé kó jẹ́ aṣáájú gidi ọ̀kan ni wọ́n. kò sí gbogbo àyè tí n bá pàdé wọn láyé àpọ́nlé náà bàbá Al-Mustajab ọlọ́run wọlé ayé tí má tẹ̀ ẹ́ ṣe máwọn àfa tọ́lọ̀ wá mi ní kó dáa tó báyìí dákọ̀ọ́lọ́ mọ́kàn yín dákùn láyé láyé. Amina. bẹ́ẹ̀ yẹn bá ṣe ámì kí n tá a tọrọ fún wọn ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn náà. Amina. alibarikola yanna Muhammad. Sallallahu alayhi wa sallam. bóyá ń bọ̀ láti London níjọ́ náà. èmi ẹ̀dọ́ yẹn wí kàbí èmi náà ń yàrá airport. Naam. ohun mi ò tó yín mọ́ ni èmi náà ní sáré ibi kan ẹ̀yin sẹ́ni àbójú parẹ́ dákúrọ̀ ọlọ́mọkàn yín lábùkù. Amina. wọ́n á padà sọ́dọ̀ àwọn afá mi tí ìrìn àlùbáríkà wọn jẹ́ yín àyè ọlọ́run tó máa dá sí o. Amina. bàbá wa tata wọn bẹ yín àyè ruhan wa jisman bàbá wa tata ọlọ́run ní kàn yín lábùkù. Amina. àná mo wà pẹ̀lú bàbá lánàá. ìjà yìí àbí wọ́n rè ìjà yìí lánàá bàbá wa sọ ìfẹ́ púpọ̀ àdúgbò tó dáa. sẹ́mi ọmọ wọn ọlọ́run wọlé ṣé wà á dábàá ọlọ́run kàn yín lábùkù. Amina. mo kí àwọn àfa wa gbà wọ́n á kí gbogbo ẹ̀yin àfa pátá tẹ́ ẹ̀ máa jẹ̀ mí lọ torí mi tí wọ́n gbé bèrè lọ́wọ́ yìí bàbá wa Sugar ẹni ọlọ́run bá ti ta bó ti jì wá ta yìí ẹni ayé máa sọ ni pé afẹ́ gbọ́n tó fẹ́ wí. ìṣe kò ń bẹ̀rẹ̀ tẹ̀lé rí. yóò dà fún ọ. fọdé kẹ́hùn sí wọ́n ju orúkọ rẹ̀. wàyí kò ń tẹ̀lé balùmọ̀sí bàtọ̀ àzọ́mọ́. bàbá wa àbá wa Sugar bí èèyàn bá ń bẹ láyé èèyàn wá ń bẹ láyé kò máa gángan àdáyà ìlàlà àbá ni àdáwò nù bá. ìṣe kò ń tẹ̀lé rí. wọ́n pé ọmọ wọ́n ní bí ọmọ bí wọ́n ní sí
ọmọ sí àdáwò ni èyí á máa kiri kan ni. إذا كنت لا تدري فتلك مصيبة. ẹni tí o ti hàn láyé tó náà ń wá ọ̀nà pé ìmílẹ̀ gbà fẹ́ hàn ọmọ ìyá mi wàhálà ń bẹ bí kéèyàn hàn ṣé òṣùgà tí ò bá máa dọ́gbọ́n sí i yóò ti wọ́. إذا كنت لا تدري. bí ṣé òṣùgà bá ní tó dáa jẹ́ ni mùsùlùmí lóyún apá ni àwa la pa ṣé wà á dábàá àwa mùsùlùmí la pa ó. فتلك مصيبة. ẹni ẹlẹ́ni bàbá wa ṣéyíhu wa àsùnúnà láàrú àbíkà àwọn àlùmọ́pàá. إذا كنت لا تدري. ìwọ náà ti máa rí ọmọ arúgbó lọ́dọ̀ ọlọ́run ayé ò tí mà sí rẹ̀ kọ́ bá ṣe kí ni kọ́. فتلك مصيبة. وإن كنت تدري فالمصيبة أعظم. ọ̀nà olóògbé àjẹ́ mùsíbà bàbá mùdírì mákàtí tòní wò wọ́n ni. ohun tó ń dẹnu kí ló wà wàhálà ni. ó ga síra lẹ́jọ́ ń bẹ́lẹ̀ àwọn àkótúndé àárínkàlẹ̀ ẹ̀ẹ́sẹ̀ abẹ́kẹ́ wá sí program wa ìsinmi òun wọ́dà fún ọ. ìjọ mi ń bẹ àwọn àdúgbà inú Ramadan lẹ́nu a ti lọ bí ọ̀nà mẹ́ta ẹnìkan wá tó ló tún kù tòun lálẹ́ mo ló da ìyá mi ṣe fún January ni jẹ́ mi ló tún wá kú mo yà lu fóònù fa aláyí kí ló lè wá tọ̀ ẹ send the account number á transfer owó yìí sí. إذا كنت لا تدري. ìgbà dọ́mà kú náà à ń pẹ́ lómi ṣáàṣì ní kú náà à ń pẹ́ lómi sàdáàtì dàmọ́láyé à ń pẹ́ lómi káì báyé bá lóyún bá yọ̀yọ̀ hàn. فتلك مصيبة. ọ̀wí lọ́wọ́ ìdí ẹ̀. وإن كنت تدري فالمصيبة أعظم. àmọ́ ọ̀tájùdí àfọ́fà mo kì í púpọ̀ alẹ́gbàwì ọmọ ìyá mi àjọ kéwù ni. mo wá kí samahata sheikh ad-da'iyatul kabir الشيخ الذي أذكر اسمه بغاية احترام الشيخ قمر الدين إبراهيم أيضا شوغا أدام الله وياته. ودادا أدام الله وياته. bàbá ṣúgà àbá tó wá sọ́dọ̀ mi ní ìjẹta àbánẹ ni ìwọ́n ń ṣàdúrà fún kẹ́yẹ́rẹ́ wà wọ́n ń ṣàdúrà fún àfa wọn torí ìgbà tó lọ́dọ̀ mi òjò pa lọ́dọ̀ mi ni mo wá ní èyí tó ṣe ìdí mọ́ ni ṣéwù ṣúgà tẹ́yìn wò lókè lónìí wàhálà lòun náà làwọn náà ṣeré bẹ̀ kèé ṣeré. ìjọ tí yóò ṣúgà ń ṣe yín má káàkiri lára àwọn àgbàlagbà ẹ̀yin ò sí mbẹ̀ ìjọ náà ìjọ ọlọ́run wá péré lẹ́yìn rí ṣéwù ṣúgà ọlọ́run ní tó tán láyéláyé. آمين. gbogbo tó bá ṣe ámì kò ní tán fún wọn náà. آمين. ọlọ́run ní yẹpẹrẹ yín o. آمين. ọlọ́run ní yẹ̀yẹ́ yín. آمين. ọlá kábàdì ṣé wà á dábàá lọ́dọ̀ ọlọ́run. ọlá yawmun la yawmayni ṣéèdù amúnà rìbá ìsàlàtì. رضي الله تعالى عنه. ọlọ́run ní kan yín lárúkú sá. آمين. torí àsìkò نعم. ẹni ọlọ́run bá kí akiri. aláàjì wa ọlọ́mọdá. bóyá òní ló jẹ́rẹ́ kìjà bẹ́rẹ̀ kìjà sábà ní. Ramadan lecture àkíkí. نعم. Oye. àjọ wà ń bẹ̀ ni. wàláì wọ́n sì ṣe dáadáa má ti wá ṣe lórí ni wọ́n ń yàtọ̀ tó tẹ̀ bá pàdé wọn owó tèmi yé less than 20. Náà. tóra wò mọ̀ yín kì lẹ́ni fáwọn 5,000. Náà. àṣìǹgà àjọ wà lánàá ni tó ẹ̀kọ́ òní tó wọ́n mọ̀ wọ́n kì í ọlọ́mọdé wọn gbé jáde ní pálípálí ni. kí làwọn wá ṣe fún yín alájọ ọlọ́mọdé kí làwọn wá ṣe. Ẹ gbọ́ àjọ. ok ẹ ń bọ̀ wá mi ẹ ti kọ́kọ́ mú kàn wá ẹ ẹ ṣègede ẹ bá ń gbógun ọlọ́dún mi dáadáa. Allahu Akbar. alájà
alájẹ ọlọ́mọdárí àwọn complete ẹ̀ yóò jẹ́ 20,000 èló la gbà tẹ́lẹ̀ 5 ó gèlò 15 àbí ẹ bá wa kó oríṣi. ẹ bá wa kó báyìí bẹ́ẹ̀ bá nígbà náà abẹ́rẹ́ owó wọ́n mọ̀ ní mọ́kànlá àdúgbò ní kì. àkáǹtì nọ́mbà Wàsíù má pè sókè lórí àwọn arábí. lórí àwọn arábí. eléyìí yorùbá ní Muhammad alayhi. sallallahu alaihi wasallam. alájẹ ọlọ́mọdé ọlọ́run wò wọlé ayé àwọn ẹni ọlọ́run ká ti dárúkọ láyé yìí ọlọ́run mọ́jú tán fún yín. Amina. ọ̀dà Qur'anul azim. Amina. ẹ̀yin èèyàn pàtàkì èèyàn ńláńlá tẹ̀ bẹ ní pẹ̀lú alájẹ ọlọ́mọdé gbogbo yín náà mo ṣàdúrà fún dákun ọlọ́run mọ́jú wọ owó tì. Amina. ẹ̀yin ìyá mi ní Nurun Najat ìyàwó ìyá àdínì ìyàwó ìyá súnà àgbáyé ọlọ́run tó dalẹ́ o. Amina. ọ̀dà Qur'anul azim. Amina. mo lè ká ìyá mi láti Nasfat. Àwọn kọ́sọ́mà. irọ́ o. o mọ̀ pé Nasfat lè fi ti ń jẹ. Bẹ́ẹ̀ni. mọ́mí branch wo lẹ́yìn ti wá. Òdòkòrò ok Lagos Island làwọn wà. Bẹ́ẹ̀ni. Lagos Island ìgànmúkú kágùdà wà á nà tí ojú nílẹ̀ ayé lè kọ́ yó wàkọ́dí kábà àmọ́lá àmọ́lá zulima wàmọ́ ìyá àmọ́lé mìíràn sọ̀rọ̀ àti wàhùwà mú mi lò fàlà àbáwò zulima wàlà àlìmọ́ ìyá ayò mo bẹ̀rẹ̀ tó lò. mo ṣàdúrà fún yín ọlọ́run ní jùlọ jẹ́. Amina. alájà wa tí wọ́n jẹ́ matron fáwọn youth alájà wa Hamdala ẹlẹ́rìí dòdò dákun ọlọ́run wọlé àyà tó bí yín wọlé àbàbá tó bí yín irú yín tó bá pọ̀ lára àfa ayé ó dùn pé fàáfà sí èyí táyì wá ń ṣe yìí lọ́dọ̀ àwọn àga gan ni wọ́n máa gbé yín gbogbo ń tẹ̀lé náà yìí tó yẹ kẹ́yìn náà lọ́wọ́ wájú pàṣọ. ẹ wá nínú ìdí ẹ̀sìn lẹ́mọ̀ náà sí gbogbo orin tí pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run wọ́n ti dáwọ́ ẹ̀gbọ́ fẹ́yìn náà. Amina. àtẹ̀yìn àti Umun Najat Náà. ìyá wa Umun Najat ẹ dàgbà ìdìbò dáadáa. sẹ́rẹ́ yìí ọlọ́run ti kọ oríire mọ́ ẹ̀yìn ọ̀rẹ́ mi ẹ̀dá tẹ́ bá ṣe tẹ́rìíre náà wà dérí ibú ọlọ́mọdé bá wọlé bẹ́ẹ̀ sí. Amina. gbogbo ẹgbẹ́ bá fẹ́ràn Umun Najat kó ṣe amínà fún wọn. Amina. ìyá Umun Najat ogun tí ń rìn ẹ̀gbọ́n ogun tí ń lẹ jòkótì àbíkẹ́ jòkótì à ń ṣe nǹkan jọ ni wọ́n sọ fún ìyàwó mi kò ní èyí ṣe wọ́n bá gbàjẹ́ lè gbàjẹ́ tí o bá dá fún ọmọ yóò jẹ sọ́bẹ̀ yà tá a bá ti rí ṣe ọmọ yóò jẹ pálábà yà àbíkẹ́ mi náà ní yẹn máa ń yẹra lọ́mọ lóbi bá yí gbé. Àṣìlú sábà pààyàn. Ẹ̀sìn ní kúrò pààyàn. àkùbọ̀ báyà ìyẹn gbàjẹ́ òsì ní má fi sábúrú ni Bẹ́ẹ̀ni. fi protect àwa náà ni alájọmọdá bàbá bú àjẹ́ ẹ má bàbá bú láyé àjẹ́ dà eléyìí ibú ní ṣe rí ibú nù àjẹ́ ni ò dà kí ló ń gbà àdúgbò yìí nìsín òkú ọba for example káwọn àjẹ́ Mùsìn àwọn àjẹ́ Mùsìn káláwọn ní kíní kan mú ní òkú ọba yìí ẹ̀yin àjẹ́ òkú ọba ẹ̀yin náà tún jáde pé kí ni kò sí àyè ẹ lọ abúlé ẹ̀dá táwọn yìí máa ń gọ̀. ẹ bá wà dúpọ̀ tí wọ́n ń gẹ̀lú. mo kí Umun Najat dákun ọlọ́run wọlé apá wọn tán fara dà fáwọn ẹni ọlọ́run lánàá wọn ò jẹ̀bi ọlọ́run ní dá yín lẹ́bi. Amina. Umun Najat ọlọ́run dá yín láre kan lẹ́bi. Amina. àlùbáríkà ẹ wo Umun Najat sẹ́dá bàbá mo fẹ́ kẹ́ ẹ há wọn lọ́rùn sí ẹ gbọ́ ẹ ní kí ni ẹ wò mí ni
bó ba débìlà ẹ dé fún wọn bó wọ bàtà ẹ wọ bí wọ́n wọ bọ́ksà bàbá wọn dá sí ọ̀gá yìí kódà bí wọ́n fọ ẹni wọ́n ti ráyè ìyàwó lè fi fọnù bẹ́ẹ̀ mi ò no problem kódà ń jọ mi mo wá sọ mo lọ bàjẹ́ nítorí sọ pé kí n yanu wáyà láyé ẹgbẹ́ ní wọ́n dé òbí náà wá lórí rẹ̀ bí ìsàlẹ̀ tó ọkọ̀ kí ló bá ìfẹ́ ìyàrá kìí sóògùn ẹ dì wọn lọ́dún pẹ̀lú ìfẹ́ ni pẹ̀lú ìfẹ́ ẹ̀yin náà máa practice it because practice make what perfect ẹ máa ṣe aláàjì wa ẹ̀yin náà máa ṣe hàn ní ẹ bá ń tó kọ́lọ́ tóbi dáadáa ni irú èmi nìyí àwọn ajá àlọ́ léwé kan yìí ìyàwó tèmi náà òun náà fẹ́ tẹ́sí ẹ̀ wò ó léwu ìsúwìtì mo ní wọn náà sí ń gbọ́ mú èmi ní súwìtì ẹ ṣe bẹ́ẹ̀ ẹ máa practice dáadáa wọ́n gbé ìyàwó léwu nàìjíríà bẹ̀rẹ̀ látòrí àmìrà gbogbo yányá ọlọ́jà lu àyíká. Amina. Our youth. Àwọn ọ̀dọ́. Àwa tá a jẹ́ ọ̀dọ́bìnrin ní Nuru Najat tá a pèrè lẹ́nìí dákun ọlọ́run àdúrà kẹ́lẹ́ bí ó ṣe mú yín ọjọ́ ọ̀la yín ọlọ́mọdé ó bàjẹ́. Amina. Èyí débi yẹn bá pé mú yín tó bá mọ ìyàdúrà kó ṣe amina dáadáa. Amina. Because àwọn kan sọ yín láti ibà ọjọ́ ọ̀la yín jẹ́ ni ọlọ́run ní jẹ́ wọ́n rí bàjẹ́ o. Amina. Gbogbo à ń pàdé o à ń ṣe jákujàku lórí Facebook ni nǹkan ti kọ́yé lónìí. Èmi ò túmọ̀ pé yẹn máa yá mọ́tò. Ó fẹ́ wá girlfriend lọ, ó wà lọ yá Lexus. Èwo ló lágbàá jù náà? 350 ó wà lọ yá. Òun dójú ọ̀nà lé brainwash ìlànà ni. Ìwà ń sunkún àwa ní brọ́dà kí ló ní ṣe bẹ́ẹ̀ ìlẹ́ni mọ́tò ó là fà kò lè yé yín. Brainwash ìwà ń ṣe báyìí wọ́n ní brọ́dà kí ló dé èmi ṣe bí bátìrì kájà yín bátìrì kẹ́ stáàtì lórí ló kéde bátìrì o. Alájì mo ní yẹn nǹkan ṣe òun ṣe fámìlì òun gan mo ní kí ló dé lọ́rọ̀ girlfriend òun ló ti pọ̀ kí ló bá ṣẹlẹ̀ ó ní mọ́tò tẹ́ rí alájì bẹ́ẹ̀ ni njọ́ sikele wúlò àti títì kí ló dé ó ní wà láyé òun yà lọ́dọ̀ girlfriend mo ní àti ẹ̀ta ọmọ sáàtì mọ́tò ọba ń lọ àwọn òyìnbó yìí wá ọlọ́run wọlé abẹ́ ó gbẹ̀yìn ọ̀dọ́ wọ̀nyí ọlọ́run ní bọ́jọ́ la yín jẹ́ o ọ̀rọ̀ mi ò pọ̀ níṣẹ́jú mẹ́wàá abájáde àtàwọn tá a bẹ́ yàn yìí ẹ̀yin Nuru Najat ẹni tí ń bẹ ní yẹ̀yìn lónìí ẹja bìrà wà lẹ́yìn ṣé ntọ́lọ̀ ní àwa ara láyé lànà alájà wa hàndálà ọ̀rà kí ni àwa ṣe láyé gan. alájà ọlọ́mọdé ayé tá a wá kí ni àwa ṣe láyé yìí sáwa yé àwa jẹ lásán ẹja máa bìrà wà lẹ́yìn sáwa yé àwa mú lásán ẹja máa bìrà wà lẹ́yìn sáwa yé àwa ṣe bẹ́ẹ̀ ní ti lásán ẹja máa bìrà wà lẹ́yìn sáwa yé àwa la ilaha illallah ẹlòmíì dédé tọ́ọ̀ ní wàrà láyé kò rí iná ọ̀sùnkùn kò láyé báwọn. bàbá aṣọ wà dábàá dédé tọ́ọ̀ ní kí wàrà láyé ni wọ́n wàrà. ìdásọ̀rọ̀ yawmun la yawmayn dédé tọ́ọ̀ ní wọ́n wàrà láyé ni wọ́n wàrà. ẹ̀wọ̀n ṣé wùsáàsì wà ní ìyọ̀rọ̀ bọ́dọ̀ ti kẹ́sẹ̀ wùsáàsì ní tóní àwọn yìí lọ́wọ́ àṣìkẹ́ gba owó àwọn nu àwa ń gbà á sì máa gbà rí kiri small doctor school kan bẹ̀rẹ̀ mi à ń pè ní Wisdom International School last year ó wá ṣe end of the year party fáwọn ọmọ kékeré bá ọ̀rẹ́ mi wá lónìí school náà èrò ló gbà ó ní 3.5 million ó sì ṣeré fún wọn láàrin 40 minutes ẹ gbọ́ láàrin 40 minutes for 3.5 ó sì jóná ìmáàmù mọ́sálásí àdúgbò yín èlò sálárì ẹ̀ àwọn àfọwà akọ́mọ̀ọ́kẹ́ èlò ní sálárì wọn
mùsùlùmí ṣe ta wá ńlá yé musa yín náà baba ṣúgàrì èrò sára yìí wọn ọlọ́ọ̀ni ń sọ fún wọn. àṣàlátù tá a ń wáyé ẹ̀yin náà nàìjíríà mo sọ̀rọ̀ ní NASFAT ní headquarter mo lẹ́yìn ìyá wa tẹ̀ wá NASFAT tẹ̀ wáyé àṣàlátù not for fashion fashion kọ́ o àwa sin lọ́ọ̀ pẹ̀lú ẹni tí ń bá ń wo àṣàlátù pọ̀ wá tó bá dà níyàn pé òun fẹ́ wo aṣọ tí ya kìbáyà wọ̀ sásọ tó ń wọ̀ àníyàn rẹ ti yàtọ̀ bá ń tọ́lọ̀ ní ọwọ́ aláyé ọ̀wá nù. Oye àwọn táwa dárúkọ yìí ó yẹ ká jọrú wọn ni ẹ gbọ́ àbá ni àbá ni ìnẹ̀lélẹ́yìí ìbàdàn fún tọ́lẹ̀. ìnẹ̀lélẹ́yìí ìbàdàn fún tọ́lẹ̀. وضعه الفتنة أبو دنيا وخاف الفتنة نظروا فيها فلما علموا أنها ليست الحي وطنا جعلوها حجة واتخذوا Allahu Akbar. Alájọ wọlé afárá wọn kan bẹ tó tọ̀ náà wọ́n gbọ́n wájú pẹ́ lẹ́yìn. Àwọn ẹni táwọn wí wọ́n gbọ́n wájú wọ́n gbọ́n lẹ́yìn wọ́n gbọ́n wọ́tù wọ́n gbọ́n lọ́sì. Tẹ̀kútù ni ẹ̀. Mo sọ yìí dáadáa tí ṣé wàá dámà fi kú tí wọ́n fi kú ò láyé ẹ̀ lè bá gíní 10,000 lọ́rùn wọn. Kéésì owó àtìrà nǹkan ọlọ́dún ọgbà mi sí. Jésù wà sọ ní pọ́blẹ́mù wọn agbọ́nú tán ṣé wàá dábàá wọ́n ní yọ̀kẹ́ nìkan àgbàlagbà ń kiri ọjà lọ lágbèjúwe bí nǹkan èso bàbá wa ní a ìyá ẹwà èló ni ẹ̀ńtẹ̀ńtà yìí ìjọ lágbèjúwe kánì kan náà 2,000 naira. Èyí lọ́wọ́ gbogbo ẹ̀ wọ́n ní 2,000 naira gbogbo bàbá nítọ̀ owó ni ẹ da gbogbo ẹ lẹ ẹ gbé tí ìrìn máa lọ ní ẹ lè sùn ẹ lọ sinmi. Ẹ gbọ́ kí ló wà wọ́n ronú ọlọ́ wọ́n ronú àtúbọ̀tán sí wàdà màlá wáyé ó dà bí ò dà ó tó bá ń bọ̀ àtúbọ̀tán sí wàdà ó dà bí ò dà tó ẹ kó dà ọgbà bẹ́ẹ̀ sọ pé àwọn ọmọ àtúbọ̀ bẹ́ẹ̀ kàn yà nínú wáyé. Ta lórí wọn jọ nínú wáyé. Bàbá àlùfọ̀sọ̀jà tẹ́ ẹ bá dé lẹ́wọ̀n àdúgbò mi ẹ sì yọ fìlà lérí ẹ níbẹ̀ kẹ́ da yín wà fà àfà mi látàrí kí ni àwọn wà bàjẹ́ tá àfà mi ti kù sílẹ̀. Bàbá àlùfọ̀sọ̀jà ẹ jẹ́ sọ lọ́wọ́ yìí o fọ́ọ̀tò tún sọ̀rọ̀ bá àfà mi yà lórí báyìí o. Ìbí ó sọ̀rọ̀ tán mo sì kọjá àfà mi pẹ́ pàdé ẹ̀ lójú ọ̀nà àádùn ọ̀ọ́jẹ àgbákòyà èmi ẹsẹ àwọn àgbẹ̀ máa yọ ẹsẹ̀ o ẹlọ́wọ́ kùránì láti òkè kẹlẹ̀ kò sínú kùránì tó wà fún àmọ́ bẹ́ẹ̀ wulẹ̀ jà kò sí. Tọ́ba ní ìwọ ọmọ musi èmi náà ọmọ bá díà ọmọ ìjọra bá díà àwọn náà ń sálẹ̀ ní díẹ̀. Àwọn ẹrú sí ọlọ́run wọn gbọ́n wájú gbọ́n lẹ́yìn. Ìtọ́mú wọn gbọ́n wájú ni pé. Tààbù dúníyẹ kìí ṣe fáfà yìí lẹ̀ tààbù dúníyà. Wọ́n dọ́gbọ́n máa yín lójú báyìí bẹ́ẹ̀. Tààbù dúníyà. Wọ́n dọ́gbọ́n yàn ayé lódì wọ́n yàn ayé lódì díẹ̀. Tààbù dúníyà. Káyì ẹ̀yin ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ pé ayé ń tàn yín lọ́wọ́ yìí. Odò ẹ̀tàn ayé ọlọ́run níjọ́ gbé yín lọ. Gbogbo àtàǹsá tẹ̀lé bá wọn fẹ́ yín yìí 80% irọ́ ni. Tààbù dúníyà. Blackberry oṣù mẹ́rin ṣe nínú ọkọ̀ tẹ̀ tó lò lẹ́sẹ̀. iPhone iPad wọ́n tó ń tàn wọ́n lẹ́sẹ̀. Tó bá yẹ pé
báyìí sàjẹ́ mùsẹ̀ bàjẹ́ tó báyìí kó nípa rẹ̀ ká máa lo bẹ̀rẹ̀ sẹ́ńdò tọ́ba ní kọ̀ǹpútà village all is size díẹ̀. ẹ̀yin pẹ̀ láàrin pé ẹ̀ máa wo wàdùwàdù ayé àwọn ayé náà bẹ́ẹ̀ bá tó lèmi náà ọ̀dọ́ lèmi náà. mo ti yọ fún àwọn fẹ́ràn kùnú bàbá kó láǹtà bàbá ẹnì èdè balẹ̀ wá bàbá kiri ọwọ́ bàbá yẹn la kúlẹ̀ yìí Abdulrahman Salahuddin Fakat. تكون دنيا وخاف الفتنة. àwọn ẹni sáwí tọ́lábù dúníyà wọ́n yẹ ayé lórí ìyẹn ayé lórí wọn torí fìtínà nù ayé ni gbogbo ẹni tí ń bá wá Nuru Nàìjà dákun náà wà lókè bá ń dárúkọ lọ fún la ilaha illallah. àníyàn olórí wa Nuru Nàìjà inú tọ́bi mọ̀ pé ayé tó wá yìí jẹ́ tọ́lọ̀ ní ọwọ́ àti ọ̀rìn rẹ̀. kákìrú òun nìkan kọ́ kágbáwẹ̀ òun nìkan kọ́ káyọ̀ ṣàká òun nìkan kọ́ kálọ̀ hajj nígbàgbà. alájọ ọmọdé tẹ bá dé Káàbà bẹ́ẹ̀ bá ń tà wá fún la ilaha illallah ẹ̀ sì rí ẹ̀rọ lóde bọ́ọ̀lù wọ́n ti rọ́nà déyà yìí. fún ẹ̀ síríọ̀sì wọn yéé abájáde àwọn alájà méjì kan wọ́n rántí wọ́n sì kó sí mi lọ́wọ́ mọ́kà ẹ lọ́nà wòlé ìjọ àkọ́dé mọ́kà kankan mọ́kà àkọ́dé lẹ́yìn gbàtà sàràbátà lè fi tó lọ Mádínà lọ sí ziyara tàwáfù àkọ́kọ́ tá a máa ń ṣe pé tàwáfù lọ́kọ̀dọ́ tá a máa ń ṣe mo wá parí ẹ̀ tán téèntì mọ̀ náà lé tóbi náà ń wọ́ lọ máa parí àwọn alájà méjì kan lẹ́yìn tó làmẹ́yì náà jó bọ̀ tó máa ń gbọ́dọ̀ tòmátì ẹ bọ́dá wí sẹ́rí ó kọ́ tí wọ́n kọ́ pè mí ó kọ́ bí mi rẹ aláàjì kékeré mo tún wá wọra mi gbé èmi aláàjì kékeré ok no problem. àṣẹ bẹ mọ kàtàwá yìí mo wá bẹlẹ bẹlẹ mo bẹ wù ayò kó fún wọn Ọlọ́run wọn sàdé wọn kó sí mi lọ́wọ́ àṣẹ wọn sì kó sí mi lọ́wọ́ èmi ń tẹsẹ ní wọn bèrè bí ọ̀nà wọlé bẹ́ẹ̀ ti dà sí kìíní abali ẹjọ aláì kékeré ṣọ́ọ̀bù yà ọdún tó pè aláì kékeré ṣọ́ọ̀bù yà kúkú ẹlẹ́yìn làwọn lọ ẹbí ń ṣe yín bá wọn sẹ́rí ẹ mọ̀ bẹ́ẹ̀ báàbò wọlé kọ̀ọ̀bù Aziz gate àkọ́kọ́ ẹgbẹ́ rẹ̀ báyìí ọ̀nà Babu Salami ni mo wá kó wọn lọ ẹ̀yìn lọ́nà masfala ẹ̀ka lọ sèmi àkú wẹ̀rẹ̀ yìí ẹ̀yìn méjì wẹ̀rẹ̀ yìí rẹ̀. ẹ̀kú dúníyà. èyí tí lóbi ọlọ́run yìí sì ọ́ èyí tó padà sí Káàbà lọ yìí lọ tàbákù yìí bì túbà àmọ́ sì ọ́ náà lọ. wàhálà fún bíbélà. báyìí alájà ńlá wọ́n ní yẹ ẹ àwọn èmi tó gbẹ́lá lọ wọ́n á ní tọ́ ẹ má tó ṣẹlẹ̀ mẹ́ èmi ò ní lè bá yín lọ púpọ̀ àbẹ̀jẹ̀ ní ẹ má bèrè ọ̀rẹ́ ẹ má lọ straight ẹ má bèrè o tẹ bá ní dọ́kítà mẹ́ta yẹ ẹ tún yàrá ẹ tún máa lọ straight èrè ìdàlù ẹ dá gàrà o. ẹ̀kú dúníyà. wàhálà fún bíbélà. ilé ọlọ́run Káàbà ẹ débẹ̀ ẹ wá wá sọ́kù eléyìí ká ẹ wá ayé tó ń bẹ jìnnà tó tọ́lọ̀ ń sọ ni ẹ wá kí. ibi alájí kékeré wọn á jẹ́wọ́ alájí kékeré wọn náà. lọ́sọ̀rọ̀ bíyà. alájọ lọ́wọ́ la bàbá alimusaja àwọn ènìyàn ọlọ́run bí ṣé wà ádámà bí alájí àgbà bí ṣé wùsáàzì bí ṣé wùsàlàtì bí àfàrò gbogbo bí tántàmá bí ọmọ yìí àgbẹ̀sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bíyà gbogbo wọn yẹn àwọn àwòwò ayé báyìí. فلما علموا أن ليس في الحي وطنا. ó wáyé wọn pé kò sẹ́dá kan tí ó mọ̀ bẹ́ẹ̀ nù ayé ọ̀hún lóbi rí. ṣé wàá dámọ̀nà pẹ̀lú gbogbo wàhálà wọn tòun ti wàhálà tí wọ́n rán ní Ìsìlámù ni àwọn dà. ما بالك قلبك ليس يرقى كأنك لا تظن الموت كلا ألا يا ابن
الذين فنوا وبعد عما ولاه ما بعد لتموتها عاشر من أوائم والجنان والمالكين نزعت علوم لها حد كبهر العرش يتفدق وشافعي له الأمور تزرق بين الورى وله ثناه يابق وأبو حنيفة سابق فلا عجز عثاره وأمه لا تشبه والأحمدي توصل حكومة لأنه يروي الحديث وصدقه متحقق وأولو الأئمة حسهم وأقول أولى بالفضل منه قاسره لا يلعب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا خوف عليهم ولا هم babana wọ́n wá yé wọ́n lọ yé ni wọ́n lọ yé pẹ̀lú mímọ́ pẹ̀lú bẹ́ẹ̀ lọ́rọ̀ wẹ̀lú àwọn tó ní bò náà nínú. أنا إذا الحي وطنا. oníwàásí àgbáyé oníwàásí àgbáyé ọmọ àmínú lábàtà súnkẹrẹ nìkẹyà oníwàásí àgbáyé ẹ̀gbọ́n kan ní. láàrin bàbá lágége àtàlájí àgbà etí ń bẹ láàrin wọn. àbábọ̀dọ̀ wúwi èmi nìkan mo mọ̀ ọ́ kéésì ìṣèjà bàbá sì ló wí fún mi. máa sìgárì sì ní tó tí mo ti kéré tó yìí. أنا إذا الحي وطنا. àwọn yọrọ wọn wá mọ ayé ìjà lówó. ìní fọyà gẹ́gẹ́. àwọn yọrọ wọn mú ayé ló tẹ̀tà lágbèjúwe wọn mú ayé ká wọn sọ ayé di kúndò. wọn á fẹ́ kọjá láti èkúté yíyà yìí sí èkúté ibòmí. for example now láti Ìkòròdú èyí ló fẹ́ gba orí omi bọ́ sí àdá tó bọ́ sí kùkú fẹ́ gba orí omi ni. àwọn yọrọ kí ni wọ́n fi kọjá rí. alájọ lọ́wọ́ dá ìsẹ̀rí ìwárí ẹni tó bá ní sẹ́rí tó lẹ́sìn rí tó níwárí dédé tó wá ń tọ́lọ̀ ní kó wá láyé náà nù inú bẹ́yìn nílẹ̀ nínú fún Islam bàbá ṣúgà mímọ̀ tọ́lọ̀ fún wa àti gbígbàdúrà ara wọn ìta wọn fi ń contribute sínú Islam ẹ̀yin olówó àbíkẹ́ yìí náà máa nà èyí tẹ̀ ẹ́ lọ́rùn ìgbésí dágò ẹ̀yin náà ńlá tó wọ̀ náà ẹ̀ ń lé pé ìjọ ti ń bá kó bẹ̀ tán kí ló kù tí mo rò Abiola lè ó ti dolo sínú sáré o fọláwìyọ bàbá àdínì ó ti dolo sínú sáré wáyé èyí sì ti rí olówó lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ẹ̀ pé ọ̀kan fọláwìyọ tẹ́lẹ̀ ẹ̀ pé ẹ̀rọ tó kù ẹ̀lájì òun àtúní ó kọ́ lẹ́nu olórí wọn ni ẹ̀lájì náà yìí mú ìdíjẹ gẹ́gẹ́ amalẹ́kùn bí ọ̀padà jẹ́gẹ́dẹ́ ló sáré náà ọmọ yàrá kamada mọ́ra wọn lórí àsìkò anẹ Muhammad sallallahu alaihi wasallam. fáwọn anẹbi ní yàrá wa sallallahu alaihi wasallam. alájọba náà kiri bá dàá dúró anẹbi ní àsìkò tá ló dé yìí gbogbo tí ń ṣẹlẹ̀ ní sìkì tá anẹbi ti sọ sẹ́yìn kìí bọ́ọ̀rọ̀ ànábi ó padà lọ sí ìdí nsẹ́ni ó ìdí nsẹ́ni ọ̀nà àná Muhammad àwọn olórí Nàìjíríà Nàìjíríà ṣe a celebrate Nàìjíríà at 59 ọmọ 59 years tí èèkàn olóyìnbó sì ní a fool at 40 is a fool of us. Nigeria at 59. In the world, graduate Nigeria ní ìjẹ ìyáàdù ẹ̀ka lọ máa ju òkè àkùsàríyáàtì àwọn tí ń wà nàpẹ́ẹ̀kù graduate ni wọn ẹ̀ ń gbọ́ òyìnbó mi
wọ́n ní sóyè kákẹ́ kò tó bẹ́ẹ̀ láwọn èèbó mi tó mi ò sọ lẹ́nu aláàjì ọlọ́mọdé ẹ máa dúpẹ́ lọ́dọ̀ lọ́ni àánú ọlọ́run lẹ́rí gbà agbára kọ́ kìí sóògùn ẹ̀rọ àánú gbà lọ́dọ̀ lọ́ni àwọn ẹ̀fẹ́ fà ju ti lọ àwọn kan sáré ẹ̀jú ti lọ ọlọ́run tó yọ ni ọlọ́run wá ní kí ti yọ ẹ̀yà máa lọ́dọ̀ lọ́ni alhamdulillah anabi Muhammad ẹ̀ bá wà nẹ́bi rárá ni àbọ̀bà anabi ni sayati على أمة الزمان سيأتي على أمتي زمان سمو بازا ألبر سا سمو با كيف تبيوكو مثل بارك اللي بيبي لولو بس شو سالي أبغى نهينا بما نموني بما يكون أرناو ناوس لو بما ناو ليه أسمع الله pariwo ní ìmọ̀ ìwọ̀kì ṣéwù sáàjì àbá ṣéwù mélòó àwọn ahọ́n ni bí máa dà wọ́n ní àbá mbọ̀ ọ̀rọ̀ náà sílẹ̀ lómi mọ̀ ní náà wù lórí yẹ ẹ̀yà mọ̀ bọ̀ àwọn ẹni ọlọ́run tàná mímọ̀ wọn àlùbáríkà bò mímọ̀ wọn mọ́lẹ̀ àwọn ọmọ akéwòn ní sàlẹ̀ àlùbáríkà wọn mímọ̀ là ń sáré ìmọ̀ wa pọ̀ àlùbáríkà wa kiri. Anabi Muhammad yóò wá anabi dáradára anabi lásìkò kan bọ̀ yuhibbuna khamsa wa yansawna khamsa kòtò ebi ti bá tiẹ̀ nù yuhibbuna khamsa ìdí mo kọ́ ọmọ ebi àbá ebi lọ òde kí wọ́n kọ́ ìwé wọn bẹ kí ọmọ kí ẹni tí mo ti kọ́ fún ọ látàgbẹ́ mu wọ́n sùn ní oṣù sùn báyìí. wa yansawna khamsa. Baba mi sọjá. Akẹ́wọ̀n afọwọ́ àgbà tó wọlé o. Baba Allahu Latif. Amin azali sadi markaz ahlan wa sahlan bi hudurikum. Fa ahlan wa sahlan bi hudurikum. Akẹ́wọ̀n afọwọ́. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ jẹ́ bọ́dà báyìí kí ni sàdúrà. Anabi Muhammad sallallahu alayhi wa sallam. Yóò wá ní ìmọ̀. sallallahu alayhi wa sallam. Àbọ̀bà kí wọ́n ti dáná sásáwá yìí. Ní sọ̀rọ̀ kí ló ń jì lókè. Alájọ lọ́wọ́dá Ànábì ní àsùkúta wa yìí àwọn àfáà ni wọ́n wọlé yìí o nínú àwọn àfáà wa ní Markaz ọmọ Markaz yìí náà àgbàdo ní yóò ní wọ́n ní sẹ́ sáádà àbí yíyá ni mi àbí Markaz mo ní gbogbo ẹ̀ pátá lè mi ti tán àti Markaz àti àgàbíyà àti sùnmùrà gbogbo ẹ̀ wọ́n kó tẹ́ pátá ìsẹ́kẹ̀. Bàbá alágẹ̀gẹ̀ àbá wa ni wọ́n kò látàkò alájà ẹ̀wà alájà àgbà bàbá yẹn ẹ̀ńgbà alájà àgbà ń ṣe nǹkan lọ́dún kan bàbá alágẹ̀gẹ̀ wà lọ́bẹ̀ kò sójú àwọn agbọ́ntàn bàbá alágẹ̀gẹ̀ wà ní ẹsẹ̀ wọ́n ní alájà wa kàbá wọ́n ń ṣe nǹkan yìí wá ní ìtọ́ lọ. Bàbá alágẹ̀gẹ̀ sẹ́ pé ìfẹ́ wa àwọn àfa lọ ẹ̀ ń dá tó pọ̀ lẹ́ mọ awa lónìí ìwà mi wà ní mo wà kalẹ̀ mọ́ nǹkan di àṣẹ àkàmálà àlàfọ́délà àyà kálá ọ̀tá àyà kàmálà àlàfọ́délà àyà kálá ọ̀tá. ẹ̀rí bá bàbá yẹn ìtọ́nà ni wọ́n wá lálẹ́ yìí ni wọ́n ẹ wá wọ àtúbọ̀tán wọn ló dá parí. Tábùbọ̀ téèyàn bá tún fẹ́ dáa ju tí wọn lọ ọlọ́mọ yẹn já kàǹkà ló. yuhibbuna khamsa. Bá yóò bọ̀ nẹ́bí mọ́ ni. wa yansawna khamsa. Ànábì ni fẹ́rẹ̀ nǹkan márùn máa gbàgbé nǹkan márùn. yuhibbuna dunya. yuhibbuna dunya fẹ́rẹ̀ ayé àbáyé. wa yansawna al-akhirah. Alájọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbogbo gbàdúrà tẹ̀ máa ń jẹ́ra yẹn máa ń ìjọ kan pọ̀ la ilaha illallah inú wa dìde lẹ́yìn àlùsọ yẹ. Ọmọ yá mi èyí ṣe tí wọn náà máa practice ikú tó dé máa practice it máa practicalize it because practice make perfect. Máa practice ikú díẹ̀ díẹ̀ alájọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ kúrú ní yẹ o. Àmín. Àmín máa rántí ayé àsìkò díẹ̀ ni alikiyama ní pàtàkì ṣé wàhálà màtí pẹ́ẹ́pẹ́ ní
alájẹ́ àgbàtí ń bẹ̀rẹ̀ ní wọ́n sì lọ bá àwọn ẹni àná ẹ̀yin jẹ́ ẹ̀kọ́ láyé ẹ̀ máa fẹ́ràn ayé ẹ̀ wà gbàgbé àtúbọ̀tán pé àdìgíyà máa bẹ̀ o ẹlẹ́gẹ̀dì. yuhibbuna al-hayata wa yansawna al-mawta. yuhibbuna al-hayata ẹ̀ fẹ́ràn kẹ́ máa sẹ̀mí lọ kẹ́ máa kú wa yansawna al-mawta ẹ̀ wà gbàgbé ewu ikú sì ń bẹ ọlọmọdé ikú ò dábàá alájọ ọlọmọdé mẹ́rin la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam wọ́n ń sin ẹlòmíì lọ́wọ́ báyìí wọ́n àti ìdíkọ̀ òde òde ẹ̀jẹ̀ bá àti ìgbà náà kékeré ànábì àmúdá ẹ̀rọ sọ́mà ìgbà tí ń bọ̀ wá ẹ̀rọ ajé wá jáwé rẹ̀ ẹlọ́wọ́ ni ó wá rí pákó ìpẹ́kẹ́ ìmúso tó jẹrà kí lẹ́kàn mi àní ti ń ṣẹlẹ̀ ẹ̀yẹ̀jẹ̀ ọ̀làkì ìhà ń bọ̀ wá ẹ̀rọ ẹ̀lẹ́mọ́nù fáàdìsì ọba jẹ́sẹ̀ wù alámọ̀tí wọn lọ rí àgẹ́tì ń bẹ nítorí wọ́n ni wọ́n lọ sàwùdí lọ kankan ó lè rọ́ ni ẹ̀yin ẹ̀lẹ́ àdáàlú bàyínú wọ́n lọ́jà kọ́ wọlé yìí lẹ́yìn tá a láti rí àwọn bàbá wọn yìí mọ̀ náà àwọn náà tírẹ̀nì náà jẹ́ mọ̀ pé kéwù bẹ̀ náà jẹ́ mọ̀ pé kàn bẹ̀ tán pé sàwùdí gbogbo ẹ̀ tó bá ti gbàgbé ìpìlẹ̀ kò sí ìkẹta mi yóò ṣe ibú bẹ́ẹ̀ yìí náà ni. yuhibbuna al-hayata ẹ fẹ́ rẹ̀ kẹ́ máa ṣẹ̀mí lọ. wa yansawna al-mawta. ẹ wá gbàgbé ikú alájọ lọ́mọdé gbogbo ẹ̀dá ti máa ń bẹ láyé nínú ẹ̀ tó mọ tó wá sí láyé ni kó máa rántí kú inú tó wá sí láyé ni kú àbáyé jẹ ìsọlẹ̀. yuhibbuna al-mala. ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ lọ́wọ́ ẹ bẹ̀rẹ̀ kẹ́ ẹ lọ́la alájọ ọlọ́mọdé ọlọ́mọ yẹ páùsì tẹ́ni ọlọ́mọ yẹ dọ́là tẹ́ni ọlọ́mọ yẹ ìhò tẹ́ni àbá ẹ wá gbàgbé kiri rí. wa yansawna al-hisaba. àwa gbàgbé pé àákáǹtì fún bàtí kó kíní òjò Abíọ́lá ó ti sàkáǹtì tiẹ̀ lọ sàrí báyìí. Abíọ́lá yóò wọ́n bí jọ́kẹ́ wọ́n ní kí ló fẹ́ràn jù ní mo fẹ́ràn àmàlà pẹ̀lú ewédú ìyá mi rè ṣe fún mi ìyá mi rè máa ṣe fún mi lójoojúmọ́ Abíọ́lá dàbí tààtàlì akùnbẹ̀rẹ̀ fóònù tó ń tọ́ láàyè Abacha ó ti ta Nàìjíríà tó dá Abacha ọlọ́run pé ti yẹ gbọ́rọ̀ rẹ̀ èmi ò tún mọ̀ pé kó máa ń wà nínú èwo Federal Republic of Nigeria. We have already concluded of a command ike kumabu barista mbẹ nọsàrẹ ni tòun ti bó ti hàn wálé ma wàlá ó dàgé yẹn dàgé wọn o alẹ́ nìkan sì ń bá mi mo ní etí barista kà yìí kò right ó ló right nígbà barista ni yàgàrà tà láyé ilé ẹ̀kọ́ mọ́ mi. Gala kini kan baba kusi wa mu na Allahu Akbar la ilaha wa qulu magara la apa al-mala ayai wa yazana al-hisaba era kan kan sadua ibuna al-qusura bani wa yazana ọlọ́mọdé aláyọ̀ wọ́n dá ẹ lọ kọ́ ti ṣe ẹ ti ní bàlá máa yìí náà. n bọ̀ lágbára ọlọ́run ẹ kọ́ pọ̀pọ̀ ẹ kọ́ sí pọ̀pọ̀ yìí náà. nínú ẹ̀mí wájà mú máa ní. ilé kọ́ ẹ máa kọ́ nsọ́ ẹ máa kọ́ lọ. ẹni lẹ́yìn ìlànì ẹni gbogbo ẹ ọlọ́mọdé ẹ máa kọ́ sí. ilé Amẹ́ríkà báyà ẹ̀ tó rà lẹ́bẹ̀. ilé wáyé tó ti bímọ ayé rẹ ò ti kọ̀pìlì ọlọ́run fún ọlọ́mọ àlùbáríkà ẹ sáámi ni kó lóòbí tó wáyé tí ì bímọ kí ló bá ẹ kó olùláyé rẹ mú ni
ó ní ikú lóògùn ọmọ lògùn kú kí bàbá ó kú kọ́mọ ó máa bẹ lẹ́mí bí gùn lẹ́mí bí tọ́jọ́ ọwọ́ ayé ọ̀rọ̀ máa bí ó pẹ̀lú obìnrin náà tó yẹ kẹ́ ẹ sáré ẹ̀ àbí ẹ má bínú àbí à ń kun ẹ̀kẹ́ à ń kun ojú kì í náà ìyàwó mi ló gbẹ́lẹ̀ ha ni àwọn abẹ́ kó máa ń jọ ní akómọ bí ọ̀sẹ̀ mẹ́ta ìyàwó mi tí ò ṣe rú ẹ̀ yìí àwọn bá ti dé ta bọ́ọ̀ta nígbà tí padà rí mo ṣe bí kò rí náà mọ́ ni mo ní àkọ́lé ọ̀rí náà ọlọ́ọ̀rí náà sẹ́ àlọ́ ọ̀rí náà ọlọ́ọ̀rí náà oyinbo ojú rẹ̀ ṣe dàbí abẹ̀bẹ̀ yan ọ̀kadà báyìí àlọ́ ọ̀rí náà ẹ wàhálà sàárè sì ni ẹ bá yọ bá ní Muhammad adé sàárè ó rí nǹkan jẹ irú wa yìí ìyá díẹ̀ ní síwájú sàárè sẹ́lẹ̀ yìí tẹ́ ẹ tó bí ẹ̀yin tẹ́ ẹ yọ ikùn wọn ni ìkan jẹ bàbá aláṣẹ bá ní ká sẹ́lẹ̀ mi àwọn àyè fún ìdí ẹ̀ wọn à lè rí nǹkan jẹ mọ́ ikán ò lè rí nǹkan jẹ láti wáyé ọlọ́mọdé ọlọ́mọdé jẹ kú báyìí o apá kan oṣù mẹ́rin wọ́n yìí bá wọn fàájì ọmọ anabi ẹ̀yọ̀ bá anabi Muhammad ada anabi Muhammad anabi ni ẹ̀ fẹ́ràn kama kọ́ni nala kàkiri ẹ̀ wá gbàgbé sàárè ilé oní hàkà abájáde ẹ̀já ṣàdúrà ẹlẹ́ka àwọn àbáyé ní ilé ṣàdúrà. yuhibbuna al-khalqa wa ya'sawna al-khaliqa. èmi mo kọ̀ọ̀kan mọ̀ yuhibbuna az-zunuba. yuhibbuna az-zunuba wa ya'sawna at-tawba. alájọba máa ń afẹ́rẹ́ ká máa dẹ́sẹ̀ gan ẹsẹ̀ ká máa da ẹwẹsẹ̀ lónìí. ẹ̀yin ọlọ́lá ẹ̀yin olówó ẹ̀wọ̀n tẹ̀ ń dẹ́wọ̀ ẹ̀yin tẹ̀ wà lókè ẹ̀ ká lọ Ìkẹjà hotel club kan bẹ Ìkẹjà alájọ ọmọdé àwọn kan bẹ mbẹ tábà jẹ for example tábà jẹ chicken tán ẹ ní kí wéé lọ́wọ́ iṣẹ́ ìdáwà mi lo tíṣù wà láyé dọ́là wọlò dọ́là àwọn asọ́sí dọ́sbìn. wọ́n sì hàn náà sùn mẹ́fẹ́sẹ̀ lọ́sí mọ́sálásí àdúgbò wọn páànù rẹ̀ ti já tán àmàlẹ́ kéwù bẹ̀ síà nínú àmàlẹ́ kọ́mi 200 síà mẹ́rin ló sẹ́kù bẹ̀ ìwọ olówó síọ̀ ẹ̀yẹ yẹ rẹ tọ́ọ̀ni bẹ́ẹ̀ tọ́ọ̀ni sẹ́bẹ̀ sí ìtọ́nà ní wá sí láyé ọ̀rí náà ọlọ́mọdé ló jẹ́ kí kí ẹ̀yìn inú tọ́nà ní ẹ̀wá aláyé rẹ̀ yìí ẹ̀ bẹ́ẹ̀ ti ń ṣe yẹ máa ṣe bẹ́ẹ̀ sí. Nuru Nàìjà ẹ má sọ ẹ ka Nuru Nàìjà tì náà kó nù bùkátà yẹ yín dẹ́nu máa gbọ́ sí. ìtọ́ dábẹ́ lójú ìròyìn sẹ́bẹ̀ gbogbo àtàwọn sí àdámọ̀ lùgbà tá ṣe dáadáa pẹ̀lú sí àdámà ẹ wọlé wọn lónìí ilé wọn dá sí ni. àwọn tí bàbá sí ìgbà tá ṣe ní kiri àwọn tani yóò tún lè wá yẹ ẹ wọlé tí wọn ẹ wọlé wọn àwọn tí wọn sọ ọgbẹ ẹ lẹ fún sẹwọn àdámà pé ó nù ẹ máa ń nà so ẹ wọ ayé wọn ti rí ọmọ yá mi tó ti tọ́lọ̀ bá ní wọn ara dákọ̀ tọ́ba nígbà pé lónìí gbogbo tọrọ táwọn àwọn pè lọ́dọ̀ ọlọ́run wa yóò sẹ́bẹ̀ wọ́n tẹ́wọ̀ lẹ́mí jìjì sọ pé amínà lẹ́ẹ̀kan náà. amínà. ẹ ṣe amínà dáadáa o. amínà. alájì wa ṣúgà àtàrọ̀ àárọ̀ lè mi fọkàn sí programu yìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni. àárọ̀ mo fọkàn sí. ìgbẹ́ wa ní àsìkò báyìí èmi ti kó lébẹ́. àmẹ́nu ẹgbẹ́ dá sí yàrá fàájà òun sí ibà ni. ìgbẹ́ òde àríkà mo sọ mọ́tò lẹ̀ fẹ́lẹ̀ mi ní dúrẹ́gbò tẹ́lẹ̀. torí dúrẹ́gbò nísì ó ṣòro gbé fún yàn ọmọ mi bẹ́ẹ̀ ní ọmọ kí ó fi tẹ̀lé yàn kọ́ ọ̀ tètè kú ni bẹ́ẹ̀ ṣèlú stars ni màá wà wọn balẹ̀ nù. èmi náà ní àgbà sí yàrá nǹkan mi mú ètí màá wò tí màá dúró àwọn ará mi pa. ẹ dàgbọ́ àwọn ayé ẹ̀jẹ̀ tẹ́wọ́ bẹ́ẹ̀ yìí báyìí ọlọ́run àmàlà gbogbo ẹ̀yin ìyá tẹ̀ ń bẹ ní ìyá yẹn bàtà àdúrà kẹlẹ̀ bí ó ṣe mú yín o ọlọ́run wọ́n sàjẹ́ jìrì ọmọ. amínà. ọmọ nàìjà ẹ̀ ṣe amínà dáadé. amínà. ẹ̀yin yóò àdúrà tèmi ò pọ̀ fún yín kí ni àdúrà tèmi ò ṣe fún yín gbogbo yín yányá ọlọ́run wọ́n sàjẹ́ jẹ́ yàn láyé. amínà. àmì yín ò rògbòkè dáadáa o. amínà. bàbá wa ṣé o ṣúgà ọlọ́run wà ní kájú pa yín. amínà. kò ní sọ yín dà fáànà. amínà. yéé ṣé ṣúgà ní lọ bóòlù àwọn àdá fún talábùrú yìí ọlọ́run jẹ́ kọ́rọ̀ yín já sí lọ́wọ́. amínà. wọlé àpọ́nlé gbogbo ògbà amínà. tẹ́ ẹ̀ máa ń ṣe èmi ò tó gbọ́dọ̀ àwọn tó bá tẹ̀ ṣe yín dépò nípò yìí. àmọ́ ẹ̀kọ́ tẹ̀yìn ní ju mímọ̀ yín lọ
because al-adabu fawqa al-ilmi tẹ́yẹ̀ bá ní mímọ̀ tí o bá sẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ yóò máa misbehave. mo wá rí i pé ẹ̀kọ́ kún sí dákúnlọ́ má gbà yín jẹ́lẹ́ yẹn. àmín. alájọ lọ́mọdá gbogbo tó bá kù tẹ́ fẹ́lẹ́ lọ́lọ́ ẹ máa dà níyà rẹ̀. ẹ̀yà ìwọ tó bá ní ìkágbà lọ́lọ́ wọ́dọ̀ ọmọ dà níyà tiẹ̀ náà. bismillah. farabalẹ̀ ọ̀rọ̀ aláyé ṣúgà náà wa ṣé o ṣúgà kó báyà kó bẹ́ẹ̀ ta tó mo wá bí wọn bẹ́ẹ̀ kéré ọ̀bẹ alájà wa ń bẹ̀rẹ̀ ẹ má jẹ́ nígbà múṣẹ́ òṣùgà mọ́ ọ̀dọ́ yìí ni ti gbé ọ̀yà ẹ mú wà lúwà wá gbogbo ẹ̀ tó bá ọlọ́run jẹ́ kọ́mọ tèmi náà jẹ́ èèyàn ọlọ́run tó ṣe ṣé òṣùgà tó ní kí ṣé òṣùgà lù yọ láyé jọmọ tèmi náà má jọmọ tèmi náà sẹ́rù ayé o. àmín. ẹni tó bá ṣé òṣùgà lọ́kọ́ débi baba ẹgbọ́ kìíní kan tẹ́ ma fi gbowó àdúrà ni ebi parọ́ kan alájọ ọmọdé ìyẹn bẹ gbowó àdúrà àbáwàgbà ọsẹ ànígà náà ẹgẹsẹ kẹsọkè ẹpamọ kan dé iná tẹlẹ ń jíya mo jí àti iná tẹlẹ ti ní jíya ló kura ní ọbẹ gbowó àdúrà ń jọ ọbẹ gbowó àdúrà àbíra ẹ má bọ ẹ sì mú tó lálàáfíà ni mú wa ẹ tó bá mọ̀ kó wá kàn wọn nìkan ní kó dé yà ẹgbẹ́ ní pé yẹn mọ́ tó bá ti jòkó tó di o. ó dà ó lọ ha bisikíìtì dáàbò bọ́ bá. èmi ò bọ́ sàmàdà mọ́ o àsìkò gbígbà àdúrà náà wà ní máa dà níyàn tó máa fẹ́ lọ́dọ̀ Ọlọ́run. badi'u samawati wal ardi. ẹlòmíì ṣe bá wà dání gbogbo tí ṣé òṣùgbà ti wí fún wa látàárọ̀ dàsìkò yìí gbogbo tá a pè lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọdé àbílẹ̀ wa lọ. àìsàn gbọdọ̀ àmúrò. Ọlọ́run má dá wa padà sẹ́yìn láyéláyé. innama yaqulu lahu kun fayakun. máa dàníyàn ni mo máa rojú ara rẹ fọlọ́ ni. innama qawluna li shay'in idha aradnahu. amina. an naqula lahu kun fayakun. ẹnì ọ̀kan tó kù tá a fẹ́ wí gbogbo ẹ tó wọ́n fẹ́ tó ń dà lánìyàn Ọlọ́run ṣe délẹ̀ lórí ẹsẹ̀ rẹ bẹ́ẹ̀ wà délẹ̀ lórí ẹsẹ̀ rẹ délẹ̀ lórí ẹsẹ̀ rẹ ni. ó mọ̀ nìjà bẹ́ẹ̀ ti dìde o ẹsẹ̀ náà stroke ò ní mo gbẹ̀yìn. àmín. ẹ ní kú ọba ṣé òṣùgbà ló sì ní sáré. àmín. lẹ́ẹ̀kan náà ẹnì ọ̀kan tó kù tá a fẹ́ wí wọ́n á rúlu ara rẹ bọ́lọ̀ dédé tó kù lọ́wọ́ bọ́lọ̀ wọ́n yanjú láti ṣe lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ní yanjú. àbátáwé yìí wí kan tó kù. innama amruhu idha arada shay'an àmín. an yaqula lahu kun fayakun. bá a ti pọ̀ tó yìí a ṣe ámílẹ̀ mẹ́ta àmọ́ àkọ́kọ́ ṣe méjì láàrin méjì òǹkà tó ṣe kẹta gbólóhùn tá wì ẹ wí tẹ̀lé mi lẹ́ẹ̀kan náà ni lẹ́ẹ̀kan náà ẹ ṣe ámínà. àmín. ẹlẹ́ẹ̀kejì ẹ ní ámínà. àmín. ìkẹta tó wá kù yìí ọwọ́ látòní lọ ọ̀rọ̀ tèmi ti bẹ̀rẹ̀ sí ní dànù. sáwọn onílù yẹn ti lọ ni sẹbẹ̀sì wà bẹ̀rẹ̀ bọ̀dọ̀ kí lọ ọmọ ìyá mi gbọ́dọ̀ tí mo fẹ́ wí wá wí tẹ̀lé mi sọ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. ha ọmọ ìyá mi dákun fi ṣàánú ara rẹ ni fi béèrè ìdùnnú lọ́dọ̀ Ọlọ́run ni ntọ́ bàbà kó gbé àníyàn rẹ o ẹ̀ ẹ́ tọrọ tèmi lè mímú dání wọ́n wá mọ́tò lọ́tì dání báyìí wá jẹ́ ká tẹ́kùn ẹnu rẹ fẹ́ débẹ̀ jẹ́ o fẹ́ dára àníyàn tó bá mú dání o èmi ò pa tó bá nínú àláyé o ẹ̀ tó gbà pé náà túrú nìkan mo bè ìwọ tó bá nínú àláyé mo yọ̀ǹda ẹ àníyàn rẹ ò rọ̀ mọ́ nu táníyàn rẹ bá rọ̀ mọ́ mọ́tò lọ́tì dání ọwọ́ ọ̀tún ni ọ́fíìsì wá wí tẹ̀lé mi pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. allahumma ẹ wí dáadáa ni. allahumma antal baqi. antal baqi. bila zawali. bila zawali. alganiyu. alganiyu. bila misali. bila misali. allahumma abukili. bi barakatika. bi barakatika. wa pariwo náà pé ya Allah. ya Allah. àjọ tó fàtíà ni wọn bá ṣe ọba ìwé kádùn àlẹ yàrá gbà sí wọn gbé fàtíà tó wù ẹ lórí súnmọ́ tó fàtíà. bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin
نستعين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹlẹ́kùnrin ṣe amínà. آمين. àníyàn tó dá mọ́fìrán yẹn o. tèmi ti dá tèmi ti dá tèmi ti dá tèmi ti dá látọ̀jọ́ onígbà. tèmi ti dá látọ̀jọ́ onígbà. tèmi ti dá àwùjọ àti tèmi ti dá orí ọlọ́run àgbẹ̀gbà. tèmi ti dá ọlọ́run àmàlù. tèmi ti dá. tèmi dire tèmi dire tèmi dire tèmi dire látọ̀jọ́ onígbà. tèmi ti dá ọlọ́run àmàlù. tèmi ti dá. والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين. tata ẹ ti bá ti a sí.